kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́ ilé olùṣọ́ kan dárun ìmọ́jú o. Owó Elédùmarè lékún àgbélẹ̀ ẹ kó o ṣe rere á lọ. Ẹ̀mí kan ṣàádọ́ta aṣọ́gàn ọ̀fà o. Bolúwàjí. Ìwọ lọ nínú ọkọ̀ Ọlọ́run ọba fẹ́. Bolúwàjí o, ọmọ lójú Ọlọ́run lọ́kàn iṣẹ́. Bolúwàjí Akẹ́rẹ́gùn kò délé ayé o. Ṣé ní kọ́ wọ bàtà àwùjọ kọ́ bọ̀ ní gbàgede òkọ́ yá mọ́sẹ̀ arajó olóríire. Ọ̀yà rẹ̀ lè rán mi ábẹ́ mẹ́kàn ṣàdédé o. Bọ́sẹ̀ dé ìyádùn ní olólùfẹ́ rẹ̀ Ọlọ́run ọba mú kò wọ́. Òun ní kẹ́sì mi kò wí kí mi yá kí ọ ò kí mi á kì ọ́. Ikọ̀ tí ń tọ́jú ọ̀yà lọ́dẹ èṣù kẹ́yìn ọmọ. Ọkọ̀ àyìyẹ àbá olóríire. Ìyádùn ní wíkọ̀ ti dára lúlé ò lọ́dẹ sunwọ̀n láwùjọ. Ìwẹ̀ ìtọ́jú olúléwòde ṣoríire ìgbàlejò. Ó ti yá òkà àyárè lẹ́yìn bàbá rẹ̀. Ọmọ Akẹ́rẹ́gùn àfijú quantity surveyor gbogboyè. Ikere-Ekiti náà bí ọbí bàbá rẹ̀ ò má kì í ọdẹlẹ. Ọmọ ọba ló kẹtù ọgbà bẹ́ẹ̀ mi tẹ̀yìn ọrùn mi ṣe. Gbàsúgbàsè ìṣe mi lọ́yìn o. Ọdẹ ya òkè mi bá ọdẹlẹ èyí rẹ. Ẹyẹ kan máka kan ifò. Ọ̀hìn ìlú lé ìbá òkan mọ́mọ́ létíye. Ọmọ Ọ̀ṣun lẹ́kùdú ọmọ Àkúrọ̀ òkè o. Ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ wá lọ́jà. Ọmọ ilé ó jẹun kórè nàgàn ìkì ọlúlé yẹra. Ọmọ òkèrè òye lúlé àjọlágún. Ọmọ olókè méjì ìtakọ́tabo. Òkèrú yọ̀yọ̀ gímì yáfọ̀n náà òkè parapọ̀ wọn sọ́ra dúta. Ọmọ àbágbà mi èyé gbà mí àgbàgbà fìàfìà alápá fàárí. Ọmọ ọ̀rán tí wọ́n gbà pẹ́rẹ̀. Ọmọ ègbó olú ayé o ègbó àdìmúlà ègbó aláṣu gbaragbara jìgbá. Àjẹyó àtàjẹsẹ́kù
kò ṣọ̀tẹ̀ ọmọ màlúù ṣọdún ìgbàgbọ́ o ọmọ àmì ìkórè níṣu ọmútún ọmọ ajíbólú gbàlà sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ ògbé bíbélì lérí ọmọdé rọ̀nà òsìn òwúrọ̀ o ọmọ olúlé kékeré kan ìpè lúlé òwòṣọ ní ṣọ́ọ̀ṣì ọmọ akáṣọ sọ́run mi gbàgbọ́ rẹ̀ ní ọ̀yà rẹ̀ kọ́sẹ̀dé ìyádùn ní ọmọràn lóyìn èkìtì ọmọ alágbágbá àgbágbá ìyànrín abẹ́wé rèjèrèjè ọ̀mùsùrì ìta ọ̀mùsùkàrà ìta àkọ́bádìjọ́ ọdún amúrẹ̀mọ́rán wẹ́rẹ́ ní ọmọ ẹ̀ṣọ́ ọ̀run ta ègiri òkè o adó ìyókùn láàrin súnyìn káàdó bá yókùn láàrin súnyìn ẹ̀tùpálá dórí èlé o ìlágbára ọlọ́run o ìwà àtẹlẹ̀ ẹ pẹ́ nínú ìfẹ́ ọlọ́run ọba ìyá ayẹni lọ́sẹ̀